ọmọ wọn kéékèèké wọ́n á lọ sílé ìwòsàn wọn wọ́n á gbóògùn ọ̀fẹ́ wọ́n á rí ìtọ́jú ọ̀fẹ́ tó bá ti kọjá 12-year-old wọ́n dẹ̀ tún gbé yẹn lọ sókè á dá ilé ṣẹlẹ̀ fún wọn wọ́n kọ́ṣẹ́ a lè dá wọn dúró àwọn àjèjì tó ń yá wa èkó tẹ́kọ̀ ò bá dáa tó bá jẹ́ àrùn ló ń ṣe wọ́n bí tó bá jẹ́ àìfọkànbalẹ̀ ló ń ṣe wọ́n bí tó bá jẹ́ àìríṣe ló bá wọn bí wọn ò ní máa wà àwọn tó ń yabo èkó tí wọ́n kúrò lù wọ́n tó ń wá sẹ́kọ̀ọ́ àní wípé kọ́ máa wà a lè sọ pé wọ́n dá fún ìgbìyànjú wa eléyìí tó kù ó di síwájú. ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ á dòdìdì bí òwe là á lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sí í mọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ọmọ Yorùbá rere ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá àtọ̀tà ọmọ Yorùbá òtítọ́ mo tó kí yín lénìí wípé ojú òní tì wá àní fojú sunkún ara wa gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín pé ẹ kú déédéé wòyí o ẹ má bínú torí Ọlọ́run mo ní ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ lórí ìmọ̀ Yorùbá tí mò ń sọ wípé kó ṣọ̀kan látijọ́ yìí ẹ rí wípé gbogbo fídíò tí mò ń mú wá ń sìn ọ̀rọ̀ kí ìmọ̀ Yorùbá ó lè ṣọ̀kan ni kò sí ibì kankan nínú ìgbìyànjú ọmọ Yorùbá tí mò ń condemn àwọn tó bá ṣe àṣemọ́ṣe tí wọ́n ń fà wá sẹ́yìn nìkan ni mò ń expose sí life wọn ṣùgbọ́n gbogbo àwa tó jẹ́ wípé bóyá àwa kan ní tá à ń gba ọ̀nà pé ọ̀nà àwọn àgbọ̀nà Yorùbá nation àgbogbo wa náà ń tà ń fẹ́ ní ìdẹ̀rùn èmi náà dẹ̀ ti fìgbà kan wà active seriously nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí so mi lè condemn ẹni tó bá ní ní mind mi dẹ̀ ní fẹ́ kí ẹni tó bá ní ní mind ó má mọ̀ wípé a ti ní ìjọba tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ kan ń lọ àwọn àgbàlagbà sọ wípé àgbàlagbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun ọwọ́ ṣùgbọ́n èmi máa ń sọ wípé àgbà tó bá máa létò ni àgbà tó bá máa létò ni ìdí tí ilé fi tí torí fi wọ́ gangan tẹ́lẹ̀ tí báwọn àgbà kan ni wọ́n mọ orí yẹn tí wọ́n bá mọ dáadáa kò ní wọ́ àwọn àgbààgbà tí wọn ò dáa náà ni wọ́n mọ orí yẹn ló jẹ́ kó rí bó ṣe rí àgbà tó bá dáa yóò mọ orí yẹn dáadáa àwọn tí wọ́n mọ orí ni mò ń sọ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sọ̀rọ̀ tí mò ń sọ yìí mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin náà kẹ́ bá mi gbìyànjú àti pẹ̀tù sí ọ̀rọ̀ yẹn kó lè lọ sódò kó lè lọ mú mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni ọ̀rọ̀ àbúrò mi kan Òkìkí fídíò ẹ̀ kan tó jáde tó ń trend lọ́wọ́ báyìí tí ó sọ nípa Àwíkòkò èmi ò tiẹ̀ gbọ́ àwọn èèyàn kan ni wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ní àárọ̀ yìí mo rí kinní yẹn sì kò tí ì pé 2 hours lẹ́yìn ìgbà yẹn ká lè mọ ibi tá a máa sọ̀rọ̀ lọ lẹ́yìn ìgbà yẹn tí mo rí tán mo dẹ̀ mọ irú èèyàn tí àbúrò mi Àwíkòkò jẹ́ mo wá pe Àwíkòkò ẹ wo ìfọ̀rọ̀wérọ̀ èmi àti Àwíkòkò nígbà tí mo bi léèrè pé mo mọ̀ pé ó ti máa rí fídíò kan tẹ́nìkan ṣe tó fi challenge ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ wa. Hello. Ẹ káàárọ̀. Àwíkòkò.
bàbá mi alálùbáríkà ojú òní tiẹ̀. Àmín. Àwọn ọmọ mi ń kọ́. Àlàáfíà. Awíkòkò mọ̀ pé ìdí iṣẹ́ yìí láti mara wa fúnra ara mi ni mo pè ọ́ lọ́jọ́ tí máa kọ́kọ́ bá ẹ sọ̀rọ̀ láyé. Láti ọjọ́ náà dẹ̀rẹ́ mo máa ń pọ́n ẹ lé gan nítorí pé gbogbo àpọ́nlé ayé ló máa ń fún mi. Àìmọye ìgbà la máa jọ sọ̀rọ̀ tá a máa jọ àgírí pé láti wéèfù nǹkan pé ókè ẹ jẹ́ àwéèfù ẹ̀ tó dẹ̀ máa wéèfù ẹ̀ náà. Dákun torí Ọlọ́run mo gbọ́ nípa ọ̀rọ̀ tí bọ́ì kan sọ mi mọ̀ bóyá mo ṣe gbọ́ láàárọ̀ yìí mi mọ̀ bóyá o ti rí fídíò yẹn. Mo dẹ̀ mọ̀ pé o ní rí fídíò yẹn kó o má sọ̀rọ̀ lórí ẹ̀. Mo wá fẹ́ fi gbogbo ohun tó fẹ́ jẹ́, mo fẹ́ fi gbogbo ohun tó fẹ́ dà, mo fẹ́ fi ọjọ́ tí ìyá dẹ̀jẹ̀ lé ẹ lórí, mo fẹ́ fi ọjọ́ tí inú ẹ dùn sí bàbá tó bí ẹ jù, mo fẹ́ fi ọjọ́ tó kọ́kọ́ bí ọmọ sáyé tí inú ẹ dùn jù láyé, mo fẹ́ fi gbogbo nǹkan tó wà padà dà tó ti dà àti tó padà lọ́la mo fẹ́ fi bẹ̀ẹ́ dákun torí Ọlọ́run. Awíkòkò dákun mi ìfẹ́ kó o fèsì lérí ọ̀rọ̀ yẹn. Sórí mo believe pé too wrong can never make a right. Òun fi ọmọdé bọ́ tiẹ̀ ni tí ò bá fi ọmọdé bọ́ kò nídìí gbogbo nǹkan yẹn. Èmi expect kó ń pè é tí irú ọ̀rọ̀ báyìí bá ń ṣẹlẹ̀ kéèyàn ó paná ẹ̀ ni. Ibi tá a believe pọ̀rọ̀ máa dé nígbà míì ó máa ń ju bẹ̀ lọ but ó ṣeé ṣe kí yẹn má yé òun. So mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run mo fi gbogbo nǹkan tó jẹ́ nílé ayé dákun mo fi bẹ̀ ẹ́ mi ìfẹ́ kó o fèsì lórí fídíò yẹn. Naturally àwọn èèyàn bíi méjì àbí mẹ́ta kan send fídíò yẹn sí mi lánàá. Okay. Èmi gángan ò tí ì wò ó mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi búra o. Okay. Mi ò tí ì wò mí dẹ̀ mọ́ wò ni. Okay. Because tí n bá fẹ́ hit èèyàn lórí nǹkan mi ò ní wò ó mi ò tàbí ní má wò máa kàn wò díẹ̀ gbọ́ bí tó ti sọ̀rọ̀ gbà mí. Ṣùgbọ́n nǹkan kan tó wà níbi ọ̀rọ̀ yẹn ni pé mi ò rò pé nìkan kan lè tì mí láti sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho because ńgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò wa kò sẹ́ńtọ́ wà ń bẹ̀. kò sẹ́ńtọ́ ò ní sórí burúkú bàbá mi ò ní fojú sunkún ọmọ. ẹni tó sọ̀rọ̀ yìí pé ìlàjà Igboho èmi ìsájà Igboho àbúrò Igboho lèmi. Tí nǹkan bá tẹ̀ láàrin mi àti Igboho inú yàrá láti yanjú ẹ̀ because ó níbi tá a ti bẹ̀rẹ̀ ó dẹ̀ níbi tá a kún dé ká tó kún dọ́rùn. So ó níbi tá a ti jọ bá rìn àjò ayé wa dé ìjà ló sì dé lórí dòwe èèyàn máa kò sí èèyàn méjì tó lè ṣe láyé tí wọn ní ìjà náà nígbà tí èèyàn ìsángẹ́lì tí èèyàn dẹ̀ sọ lọ́hùn. Ṣùgbọ́n àwọn tó jọ̀jọ̀gbọ́n náà mọ̀ wípé a ò fẹ́ sọ̀rọ̀ aburú lórí olóyè Sunday Igboho because ẹ̀yin ló ti jábọ́ ìṣe kojọ mọ́ kálá fẹ́ sọ̀rọ̀ ni a ti máa sọ̀rọ̀ láti ẹjọ́ ìnà. Bẹ́ẹ̀ni mo kí la fẹ́ sọ sáà àtijọ́ jókòó sọ̀rọ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni àti gbogbo àtijọ́ láfẹ́ máa tú àṣírí afẹ́ máa túra wa síta ni kò make sense now kò sí gbogbo ilé ìta kan sọ yẹn a kàn ń try láti caution ara wa ni at least ọ̀tún try láti caution òsì kó sì náà caution ọ̀tún ká nǹkan tó máa affect life ara wa lọ́jọ́ iwájú torí òní kọ́ torí ọ̀la ni gbogbo wa ń jà fún. So kò sí nǹkan kan láàrin mi àti Igboho tó lè jáde síta and again kò tẹ̀ sí nǹkan kan rárá. Awíkòkò ò wá ní sí orí burúkú. Àmín o. Ìlú ògbọ́lọ̀ mi ò ní wá ẹ tì. Àmín o àmín o. Gbogbo ohun tó wá fẹ́ ní ọkàn rẹ ní dáadáa Ọlọ́run á ṣe fún ẹ. Àmín o àmín o àmín o. Kan téèyàn máa wá ń fẹ́ mi ò fẹ́ Ọlọ́run Lédùmarè ò ní jẹ́ Ọlọ́run ò ní fi fún ẹ. Àmín o àmín o. Ọlọ́run wo ọmọ rẹ Ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ ààbò láyé Ọlọ́run máa bá mi dáàbò ẹ. Bó ṣe ní feelings wípé ìjà ló dé. Hello. Hello sir. Yes sir. Bó ṣe ní feelings láyé wípé ìjà ló dé lórí ìdòwe yẹn owó tí mo kọ́kọ́ fẹ́ pa gangan nìyẹn bó ṣe wá ní feelings pé ìjà ló dé lórí ìdòwe yẹn Awíkòkò mi ò ní wá ẹ tì o ò ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ o ayé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ pẹ̀lú ògo Ọlọ́run
inú mi dùn kì í ṣe mi. so ọmọ hello sir. ọmọ tó sọ̀rọ̀ yẹn ó máa jìyà o yóò padà jìyà ẹ̀ lọ́jọ́ iwájú o ṣùgbọ́n kì í ṣe torí kó sọ̀rọ̀ nípa Ìgbòho ló fi máa jìyà ó máa padà jẹ́ yóò padà gba ìṣe ọ̀rọ̀ ẹ̀. ó ti yé mi ojú bẹ́ẹ̀ lọ sá. ojú ò ní tiẹ̀ ọlọ́run ò ní dàrin wa rú o ṣé gan o ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ àwọn èèyàn kan máa sọ pé kí ni irú mi ń wò nígbà tí mi ò dẹ̀ gbọ́ tẹ́lẹ̀ àárọ̀ ìmọ̀sẹ̀ rí àwọn ayé máa dá lù mí lẹ́bi pé àkílẹ̀ wá ń wò ṣe bẹ́ẹ̀ ní àbúrò yín ní kárí ọmọ tuntun wa ṣe bẹ́ẹ̀ láàbúrò yín làwí kòkó ni gbogbo ayé ni gbogbo ló dẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan tí mo máa ń sọ fáwí kòkó tí kì í gbọ́ pàwí kòkó náà dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ so ọdẹ ọ̀wé kò síbi tá a jọ lọ tá a jọ ní rẹ. bẹ́ẹ̀ ni so wọ́n wá rí rí pé ṣé soko òkè wọn gbogbo wọn náà jọ pawọ́pọ̀ ṣe nǹkan yẹn wọ́n máa ronú pé àti soko tí ò gbọ́ ni ṣé kò yẹ kí soko dákọ̀ ojú òní tiẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ọlọ́run á pọ́n ẹ lé o àwọn tí wọ́n la yóò pọ́n ẹ lé o pẹ̀lú ògo ọlọ́run aṣọ yìí rẹ ọlọ́run ní fàyà láéláé o ṣeun àbúrò mi o ṣeun. mo appreciate kọ́ yín sir ọ̀rẹ́ sir ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣe àgbà àtúnṣe. mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí èmi àti Awíkòkó tá àtijọ́ sọ. ẹ̀yin ọmọ Yorùbá a ní ká jẹ èkuru ọ̀tẹ̀ kó tán ẹnìkan tó ń gbọ̀nwọ́ rẹ̀ sínú àwo. mi ò fẹ́ dá ẹ̀bi ṣùgbọ́n mo fẹ́ ṣe ìkìlọ̀. gbogbo tó bá rí kọ́ mọ́ ṣẹlẹ̀ lénìí Chief Sunday Igboho ó ti fi ayé rẹ̀ jẹ ọmọ Yorùbá sẹ́yìn rí tó jẹ́ pé ó gbé ìgbésẹ̀ akin àti ti rí bí àwọn ọmọ Yorùbá ṣe celebrate ẹ̀ torí pé àsìkò tí ó tọ́ ló jáde. ẹ rí i pé mo dẹ̀ ti sọ̀rọ̀ kan sẹ́yìn pé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ Chief Sunday Igboho tí wọn ò bá àtàchì ẹ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá Nation tọ́rọ̀ ọ̀rọ̀ Yorùbá Nation ti wà nílẹ̀ kí Chief Sunday Igboho tó jáde lọ sí nǹkan tó ṣe but àwọn tí wọ́n gbé Yorùbá Nation lọ́wọ́ ń gbà yẹn wọ́n rí ní rí opportunity fún wa pé ok pẹ̀lú wéètì tí Chief Sunday Igboho ti ní láàrin àwọn ọmọ Yorùbá yẹn ó máa ran Yorùbá Nation lọ́wọ́ ó ní wọ́n sì kí nìyẹn ṣe wọnú ara wọn nígbà yẹn. tẹ́ ẹ bá rántí ẹ rí pé mo sọ pé tó bá jẹ́ pé èèyàn mọ̀ pé bí ó ṣe rí nìyí tí ó wá di pé irú ẹni yẹn ní kálukú máa yọ ẹnu sí pé ìbá kúkú ti dúró lórí pé mo ń bá àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn mi jà bóyá gbogbo nǹkan tó ń sọ sí lénìí bóyá àbámọ̀ ti sọ. ṣùgbọ́n ó yẹ ká rántí pé gbogbo nǹkan náà tó bá níbẹ̀rẹ̀ ló máa ń lópin. téèyàn bá ṣe dáadáa ẹ má jẹ́ á fi ibi san fún un. téèyàn bá ṣe dáadáa ẹ má jẹ́ á fi ibi san fún un. gbogbo yín lè dẹ̀ mọ̀ wípé Awíkòkó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo nǹkan láyé ló fi pọ́n Chief Sunday Igboho lé. gbogbo nǹkan ló fi pọ́n Chief Sunday Igboho lé. gbogbo ìgbà ló máa ń gbè sẹ́yìn Chief Sunday Igboho kó tó di pé ẹ̀yin ayé yé sí àárín wọn. ntẹ́ ẹ̀dẹ̀ yé sí àárín wọn lé lórí kì í ṣe tó yẹ kẹ́ ẹ yé sí àárín wọn lé lórí. torí journalist ni Awíkòkó kì í ṣe ọ̀rọ̀ Yorùbá Nation ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ń ṣe. ó ti gbé iṣẹ́ rẹ̀ lọ́wọ́ journalist ni. èmi respect ẹ̀ gan torí pé mi ò tí ì bẹ̀rẹ̀ sí ní jáde tèmi ẹ̀ ti ń sọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ kan àwọn nǹkan kan ló ṣe lórí ọ̀rọ̀ Yorùbá tínú mi dùn sí jù tí mo fi pe nọ́mbà ẹ̀ tí mo dẹ̀ bá sọ̀rọ̀. lẹ́yìn tá a dẹ̀ ti jọ ń sọ̀rọ̀ kì í ṣe oṣù mẹ́ta ni mo ṣẹ̀ṣẹ̀ tó jáde. ìgbà tí mo jáde mi ò padà sọ fún pé mo fẹ́ jáde pé mi náà fẹ́ jáde. ó náà kàn déédéé rí mi ni. so problem tá a ní ni pé
a kì í máa ń ro àtẹ̀yìnbọ̀ mọ́. Táwa ọmọ Yorùbá bá ti bínú a ní máa ro àjọṣebọ̀ wa láti ẹ̀yìn, a kàn bínú a kàn fọ́jú gbogbo ẹ̀ pọ̀ ni. Ẹ wo ìgbà tí Ìbà Gani Adam tó ń jà fún ọmọ Yorùbá, ẹ wo ìjà wa ọjọ́ náà lọ́hùn, ẹ wo bó ṣe gba ọmọ Yorùbá sílẹ̀ tó nígbà yẹn ìjà Ìbà Gani Adam nígbà náà. Síbẹ̀síbẹ̀ náà a tó fi ibi sú wọn ni, tí ò bá jẹ́ wípé Ọlọ́run kàn kọ pé àwọn á di Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ṣeé ṣe nínú àwọn ọ̀rọ̀ burúkú tá à ń sọ, ó ṣeé ṣe ká má rí ọ̀rọ̀ tí wọ́n mọ́ lénìí pé wọ́n tiẹ̀ ti sọ orí kan fún wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa fi ire san oore. Ẹ jẹ́ ká máa fi ire san oore. Ẹ má jẹ́ ká máa sọ pé bínú bá ṣe ń bí wa tó bẹ́ẹ̀ la ṣe máa sọ̀rọ̀ tó. Náà tó bá tún wá jẹ́ pé bínú ṣe ń bí wa tó náà la fẹ́ sọ̀rọ̀ tó, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí òtítọ́. Ẹ má jẹ́ ká rárá bú, ẹ má jẹ́ ká sọ pé nítorí pé mo fẹ́ kán kọ̀ndẹ́mù ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, màá sọ̀rọ̀ rẹ̀ láì dáa. Gbogbo ẹni tó bá ṣe dáadáa dáadáa máa bá, ẹni tó bá ṣà àìdá ni ó jẹ́ tiẹ̀ náà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ojú òní tiwa, ibi tá a bá dé lénìí tí ó dá ìrẹ́pọ̀ lẹ̀ láàrin wa lókù tó yẹ ká máa wà. Two wrong can never make a right. Tí àbúrò mi Òkìkí bá tiẹ̀ gbọ́ irú nǹkan tí ẹni ẹ sọ, kò sí tó burú nù kó pè é, ẹ̀gbọ́n mi ò, ẹ jọ̀ọ́ ẹ má ṣe nǹkan yẹn torí Ọlọ́run, ẹ má ṣe, torí pé ìjà ló dé lórí dòwe, gbogbo ẹ̀ náà láti bára wa jọ ṣe pọ̀ rí, tínú wa ti fìgbà kan dùn síra wa nítorí pé a nígbàgbọ́ pé a gbé nǹkan kan náà dání. Ṣùgbọ́n bó wa ṣe gbé nǹkan kan náà dání láàrin ara wa yẹn, ìyẹn ò túmọ̀ sí pé ká kọ̀ndẹ́mù ẹ tó gbé nǹkan míì lọ́wọ́ contrary to nǹkan táwa gbé lọ́wọ́. Ráìtì tiẹ̀ náà ni, ráìtì tiwa ni láti ṣe tó wù wá, ráìtì every other person náà ni láti ṣe tó wù ú. Ètí mo fẹ́ kí gbogbo wa kọ́kọ́ jẹ́ kó yé wa ni pé àníta tí ìwọ bá ń ṣe nǹkan kan lọ́wọ́, má bú ẹni tí ò bá ẹ ṣe, má bú ẹni tó ń ṣe nǹkan míì contrary or contrarily. Nǹkan tó wu òun náà, nǹkan tó wà ní máìndì ẹ̀ ló ń ṣe yẹn. Níwọ̀n bàgbà tí ó bá dẹ̀ ti mú ọ lọ́wọ́ láti má ṣe nǹkan tó wà ní máìndì ẹ̀, you have no right whatsoever láti mú òun náà lọ́wọ́ náà. You have no right whatsoever. So, Òkìkí, mo bẹ̀ ìwọ náà, ẹ jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ yìí lodò lọ sinmi. Mo bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí àbúrò mi. Mo bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí àbúrò mi. Mo dẹ̀ fẹ́ kó o ṣe nǹkan tí gbogbo wa fi mọ̀ pé yes, lọ́dọ̀ tiẹ̀ náà ó ti tán ní sáìdì yẹn. Gbogbo wa la ti gbọ́ nǹkan tí Awíkókó sọ ń sìn. Mo sì tún máa bá sọ̀rọ̀ lórí pé wàá gbésì rẹ lọ́jọ́ iwájú yẹn, mo sì máa bá sọ̀rọ̀ torí òkun kì í hó ruru ká wà ruru. Ó ní mo sì ṣe kọ́kọ́ dákẹ́ lórí ìyẹn, kì í sí pé mi ò gbọ́, mi ì fẹ́ kẹ́nìbọ̀dì ò pè mí ṣàkíyèsí ẹ̀, mo mọ nǹkan tí màá ṣe lórí ìyẹn tí ó jẹ́ pé ìbínú tó ń bí yẹn yóò fi wálẹ̀ tán pátápátá. Níbo là ń bára wa lọ ẹ̀yin ọmọ Yorùbá? Ẹ má jẹ́ ká yára wa mọ́, ẹ má jẹ́ ká pínra wa sọ́tọ̀ọ̀tọ̀ mọ́. Ẹ wò, mo nínú fídíò tí mo ṣe last, inú mi dùn gan o, inú àwọn ọmọ mi gan dùn nílé, nítorí wípé voice message tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ránṣẹ́ sí mi, tàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pè, gbogbo ẹni tó pè mí pátá ẹyọ ẹnìkan ló ní contrary sí nǹkan tí mo sọ. Kò dẹ̀ ní contrary, ó ń try láti bẹ̀ mí, ṣáìdì tí ẹ̀ ń sọ yẹn, ó mọ nǹkan tó ń sọ, àwọn èèyàn ni wọ́n máa ń fin níràn, àwọn èèyàn náà máa ń ṣe kíní kan, mọ́dẹ̀ bí léèrè wípé bóyá mo tiẹ̀ lè rí, ó possible kí n play òun náà. Tí n bá máa play ẹ̀, ibi tí mo dákẹ́ ni máa fi sí. Ṣùgbọ́n tí mi ò bá rí láti play ẹ̀, n tó sọ fún mi náà ní àwọn ọ̀rọ̀ yẹn,
ó dẹ̀ ní wọ́n máa ń ṣe Saheed ní kì í déédéé bínú so gbogbo àwọn òkú tó ti kú tí Saheed ń bú yẹn náà wọ́n ṣe Saheed ni Aláàfin tó ti kú náà tí wọ́n mo sọ̀rọ̀ Aláàfin mo ní sálàfin náà ṣe ni ó ní àwọn kan ni wọ́n sọ nǹkan kan tó fi ń sọ̀rọ̀ mo dẹ̀ ní irọ́ pátápátá ló ń pa ìyẹn ló fi yé mi pé òpùrọ́ lẹni náà tó ń bá mi sọ̀rọ̀ yẹn torí wípé ìgbà tí Saheed sọ̀rọ̀ Aláàfin tó ń bú àwọn aláàfáà tí wọ́n lọ sin bàbá wa Aláàfin ni làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìgbà yẹn ni wọ́n lọ tú ẹni tó bá ń wú gbèsè tó jẹ ìyá rẹ̀ lówó tí ò bá sọ̀rọ̀ ẹ̀ ààrẹ ni tí ìyá ẹ̀ jẹ lówó ìgbà yẹn ni wọ́n lọ gbé fídíò ibi tó náà ti lọ sọ́dọ̀ Aláàfin jáde so mo kàn kọ́ ti fóònù mọ́ ẹni yẹn lẹ́nu because mi fẹ́ rúdù púpọ̀ mi fẹ́ sọ̀rọ̀ má jẹ́ ká mi fẹ́ sọ̀rọ̀ má ní gbàgbé now bàbá wa sọ náà tẹ ní àwọn mùsùlùmí tá à ń sọ tẹ ní à ń parọ́ mọ́ wọn ni ṣé bójú yín ò fọ́ èmi ò kàn lè gbé sórí YouTube ni apart from the fact pé YouTube máa bínú èmi gangan mi lè gbérú ẹ̀ sí ayé pé káwọn èèyàn máa wò torí tipátipá lèmi náà fi wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra mi ò sọ pé ọmọ Yorùbá làwọn tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọmọ Nàìjíríà ni wọ́n because mi ò tiẹ̀ try láti wádìí orúkọ wọn mi fẹ́ mú orúkọ wọn nígbà tí èèyàn lòun ń lọ sí Mẹ́kà ilẹ̀ mímọ́ ibi tẹ́ ti mọ̀ pé à ń tanra wa jẹ nìyẹn o tí irú àwọn yẹn tẹ́ fẹ́ lọ sí Mẹ́kà ilẹ̀ mímọ́ tẹ́ ẹ dẹ̀ gbé oògùn olóró dání tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé oògùn olóró tẹ́ ẹ gbé dání yìí máa bà tèèyàn jẹ́ ni tẹ́ ẹ dẹ̀ tún mọ̀ pé tí wọ́n bá lè mú yàn ní Saudi Arabia lórí irú nǹkan yẹn wọ́n pa ẹni yẹn ni owó bíi tí táwọn èèyàn láyà dé ẹ dẹ̀ lọ gbé nǹkan olóró ẹ dẹ̀ wàá mú ẹ gbé lọ sí ìlú ilẹ̀ mímọ́ àwọn mùsùlùmí ẹ dákun ṣé orin rere lẹ́yìn kọ kí mùsùlùmí yẹn àwọn yíyẹn náà tán bá dé tó bá jẹ́ pé wọ́n dé tí ì bá ṣe pé wọ́n bẹ́ orí wọn bí ẹ ń bẹ́ ajá ògùn ṣe rí ìwọ tó o bá fẹ́ rí fídíò bá ṣe bẹ́ orí wọn private chat me màá send ẹ̀ sí ẹ direct mi ní fẹ́ send ẹ̀ sí orí YouTube ìwọ tó o bá fẹ́ rí bí wọ́n ṣe gé orí wọn wọ́n dè wọ́n lọ́wọ́ sẹ́yìn báyìí ọ̀wọ́n náà wọ́n síwájú báyìí ẹ̀ẹ̀kan ni wọ́n ń gé how torí dẹ̀ ń bọ́lẹ̀ wọ́n dẹ̀ jọmọ Nàìjíríà ẹ̀yin èèyàn tí wọ́n bá lọ Mẹ́kà tán bá dé tí wọ́n lo eyín Mẹ́kà bóyá mẹ́rin wọ́n lò ní bóyá mẹ́fà ni àwọn èèyàn máa fẹjú sí wọn máa fẹyín sí wọn wọ́n máa pè wọ́n lálàájì àwọn náà máa ṣèṣe àlàájì àwọn ọmọ mùsùlùmí máa pọ́n wọn lé pàápàá jùlọ tí wọ́n bá ti ń lè dé mọ́sálásí afẹ́kọ́lé tí wọ́n fi 20,000 sílẹ̀ torí ní mọ́sálásí wọn èyí fowó lẹ̀ bí wọ́n ṣe ń fowó lẹ̀ church multimillionaire tó bá fẹ́ fowó lẹ̀ ní mọ́sálásí ó lè fọ́n 10,000 ó lè fọ́n 20,000 báwọn ẹlòmíín ṣe ń gbé 1 million 10 million sílẹ̀ ní church yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́sálásí ní ìgbà kan wà tí mo ti sọ pé àwa mùsùlùmí sáà láhùn ni multimillionaire ẹgbọ̀ tí wọ́n mọ̀ fi 20 naira 200 naira tí wọ́n mọ̀ fi sílẹ̀ tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe kankan ní mosque 200 naira 500 naira so but tírú wọn bá wá dé tírú wọn bá lọ Mẹ́kà yẹn tí wọ́n dé tí owó ẹ̀jẹ̀ yẹn tí wọ́n gbé dé tí wọ́n bá wá sí mọ́sálásí tí àwọn wọn ní a fẹ́ tún ibi báyìí kọ́ a fẹ́ ṣe kinní kan tírú ẹ̀ déédéé fi 100,000 sílẹ̀ mùsùlùmí ò ní gbàgbé ẹ̀ láíláí wọ́n wá gbé sórí àwa mùsùlùmí ẹgbẹ́ yòókù nítorí pé ó ti san 100,000 ṣe rí èmi ò ní kí ẹni tí ò bá ní gbọ́ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá mi ò ní ká yẹpẹrẹ ẹ̀sìn ṣùgbọ́n ẹ jẹ́ ká fi bí ẹ̀sìn ṣe mọ ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn torí bá a ṣe ń sin ẹ̀sìn tó ní Nàìjíríà yìí pàápàá jùlọ bá a ṣe ń sin ẹ̀sìn tó nílẹ̀ Yorùbá yìí àti torí ẹ̀sìn jẹ́ nǹkan kan Ọlọ́run ò tí ì rọ òjò dámọ́ndì látìgbà tẹ́ ti ń sin ẹ̀sìn yìí tẹ́ ti fẹ́ kú sí chọ́ọ̀chì yìí
tẹ́ ti ń ṣe church 24/7 yìí ọlọ́run ti rọ̀jò diamond lẹ́yìn ìgbà yẹn náà ni àwọn agbénipa tún lọ nú chọ́ọ̀chì ṣé àdúrà yín yẹn ṣé kò yẹ kó stop tó bá jẹ́ pé lóòótọ́ làdúrà yín ń gbà ṣáàdúrà tẹ́ ń gbà láti ọdún yìí kò yẹ kó stop kò yẹ kó jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn èèyàn tẹ́ fẹ́ wá pààyàn ní chọ́ọ̀chì lóńdó yẹn ẹ má tanra yín jẹ àdúrà tá a bá fẹnu ara wa ṣe fúnra wa tí nínú ìfẹ́ yóò mú wa yóò ṣe mọ́ wa lára ju àdúrà tí àáfàá ṣe fún wa lọ. Àáfàá ò ní rìmóòtù ọlọ́run lọ́wọ́ pásítọ̀ ò ní rìmóòtù ọlọ́run lọ́wọ́ ṣé rí kíní yìí mo fẹ́ ìfẹ́ kó jẹ́ mi nìkan ni máa sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀yin sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká tú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ nínú ìdè àwọn èèyàn wà nínú ìdè pàápàá jùlọ nínú church ní churches àwọn èèyàn wà nínú ìdè gan o àwọn tí wọ́n dẹ̀ wà nínú ìdè yìí wọn ò ríra wọn bí ẹni pé àwọn wà nínú ìdè ṣùgbọ́n tó lọ́nba ti ń jẹ́ kán lè listen gbọ́ wa gbọ́ èmi tàbí àwọn míì tán tó ń sọrú ọ̀rọ̀ yìí ẹ rí wípé gbogbo àwọn tí wọ́n wà nínú ìdè yẹn a máa yọ wọn kúrò so ìwọ tó bá mi sọ̀rọ̀ ń pa pé torí mùsùlùmí nìkan àwọn nìkan ni wọn ì fẹ́ kán mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ẹnìkan ti wá ṣe wáàsí fún wa gbogbo àléébù tí ń bẹ lára àwọn onítíátà pátápátá ó fi wá pa burúkú jọ náà gbogbo ń tó ní àwọn onítíátà ń ṣe yẹn sáwọn ìmáàmù ò ṣe sáwọn pásítọ̀ ò ṣe gbogbo nǹkan tẹ́ ẹ sọ ńgbà náà ni pé kán máa bára wọn sùn kán máa bọ́ra wọn sílẹ̀ òwò kán máa ṣe èwo ni wòlíì ò tíì ṣe èwo ni pásítọ̀ ò tíì ṣe èwo ni rẹ́fúrẹ́ǹdì ò tíì ṣe èwo ni ìmáàmù ò tíì ṣe èwo ni àfáà ò tíì ṣe èwo ni ustaz ò tíì ṣe. ṣẹ́rí a nídìí láti fọ ẹ̀sìn yẹn mọ́ ẹni tó bá fẹ́ sìn kó sìn ọmọ mùsùlùmí lèmi ṣùgbọ́n mi ò fìgbà kankan bínú sí ẹ̀sìn tí àti gbogbo àwọn bàbá wa dáyé bá tí wọ́n dẹ̀ sìn nígbà náà tó fi ń tùbà tó ń tùsẹ̀ so ẹ dákun n tó ń díjà wálẹ̀ tó ń dá wàhálà rẹ̀ wálẹ̀ ni pé kí ni pírọ́blẹ́mù tí àwọn mùsùlùmí ní tí wọ́n fi máa bú ẹlẹ́bọ àwọn mùsùlùmí ẹgbẹ́ yín ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí wọ́n má ṣẹbọ kò kàn ọ́ bẹ́ẹ̀ nìbọ̀dì bá ń ṣẹbọ torí ẹlẹ́bọ ọ̀hún yóò wà lálùjánnà ìwọ tó jẹ́ wòlíì tàbí tó jẹ́ pásítọ̀ tàbí tó jẹ́ imam ó sì wọ̀ná torí dáadáa tí àwọn ẹlẹ́bọ míì ṣe ó ju tiẹ̀ lọ ó gbé òṣùwọ̀n ju tiẹ̀ lọ ṣé rí gbogbo nǹkan láyé yìí mo kó ó lápẹẹrẹ Yorùbá ló sọ bẹ́ẹ̀ nígbà tí pásítọ̀ tó máa kọ̀ndẹ́mù àwọn onífá kí ló kàn ẹ́ pẹ̀lú onífá tó nífá bá rí ẹ̀sìn rẹ bí n tó dáa yóò fi fa rẹ̀ lẹ̀ yóò wá jọyìn rẹ̀ ìwọ kọ́ ló máa kọ̀ndẹ́mù onífá náà ẹnu rẹ̀ ò gbà ẹnu ẹlẹ́sìn kan ò gbà láti kọ̀ndẹ́mù ẹ̀sìn kejì tí kì í bá ṣe wípé èèyàn bá jẹ́ máa sọ pé òpònú ni irú ẹni bẹ́ẹ̀ tó bá wà nínú ẹ̀sìn kan tó ń kọ́ndẹ́mù ẹ̀sìn míì òpònú ni irú ẹni bẹ́ẹ̀ adíjàálẹ̀ ni irú wọn àwọn tí wọ́n fẹ́ fọ́ gúdú mọ́ṣẹ́ nìyẹn àwọn tí wọ́n fẹ́ fi orí gbogbo wa gbára wa nìyẹn ẹ má jẹ́ kí ẹ̀sìn ò dá wàhálà lẹ́ra rẹ wa ẹ tiẹ̀ wá fẹ́ jẹ́ kẹ́sìn ọ̀hún ní mínú ẹ̀sìn ọ̀hún ní mínú mọ̀ báyìí ṣé tá a bá jókòó nínú ilé wa láàárọ̀ tá a bá jí tá a bá gbàdúrà sọ́lọ́run nígbà ni ṣé tá a bá fẹ́ kírun wákàtí 5 tí mùsùlùmí ń ké tí mùsùlùmí ń kí ṣé tá a bá kí nínú ilé wa sọ́lọ́run ọ̀gbá ni jàmáà tí wọ́n fi ń tàn yín jẹ́ kán lè rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ yín ni torí náà ti mọ̀ pé tó bá jẹ́ pé inú ilé rẹ ló ti kírun ò ní fi owó àkọlé àwọn ìyá Kádíjà náà mówó wá wọ́n ní kọ́mọ ọmọ gọ̀ wọ́n ní kọ́mọ ọmọ ṣe kinní kan gbogbo ẹ̀
ẹ ti wá sọ di iṣẹ́ ẹ̀sìn ládẹ̀ pé ẹ ti sọ di iṣẹ́ wọ́n máa pè yín wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ojú àti òye àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ni wọ́n ti ń fowó pè ń sìn. Bàbá Muyideen Bello nìkan ni mo mọ̀ pé torí nínú ẹgbẹ́ tiwa àwa ti pè wá kí wọ́n wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run àwọn ni wọ́n máa ń sọ fún wa every year Ramadan lecture wa àwọn náà máa ń ṣe fún wa wọn gba sísì lọ́wọ́ wa rí tán bá tó ń lọ bàbá yẹn tó máa wọn á tún kọ́ ọbọ̀rú èmi lápò wọn máa fowó sí mi lápò wọn tó máa fowó sọ ọ̀pọ̀lọpọ̀ àwa tí wọ́n rí bí ọmọ wọn wọ́n máa fowó wọn ti èwo wípé àwọn eléyìí náà ní tọrọ kọ́bọ̀ lọ́wọ́ Ọlọ́run ló mẹni tó ń sìn wọn mi ò sọ pé nìkan mọ́ Ọlọ́run nìkan ló mẹni tó mọ́ ṣùgbọ́n tí kálukú bá ń ṣe náà á máa sọ tí kálukú bá ń ṣe náà á máa sọ so tí ẹnìkan ò bá ti bẹ̀rù láti bú ẹlòmíì ayé máa bú òun náà tẹ́nìkan ò bá ti bẹ̀rù láti kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn ayé máa kọ̀ndẹ́mù tiẹ̀ náà níbi tá a bá dẹ̀ ti ń kọ̀ndẹ́mù ẹ̀sìn ara wa á forí gbára wa níbi tá a bá dẹ̀ ti forí gbára wa á mọ̀ ṣe ra wa ń jàǹbá ìyẹn ni mo fẹ́ ká mú kó mẹ́ tó o bá jẹ́ mùsùlùmí gidi pé mùsùlùmí ẹgbẹ́ gbogbo tó o bá ń sọ nínú àlùkùránì mùsùlùmí ẹgbẹ́ ló bá wí kò bá kìrìsìtẹ́nì wí tó o bá gbogbo tó o bá ń sọ nínú báíbù kìrìsìtẹ́nì ẹgbẹ́ ni kò pè àwọn ni kò sọ fún àwọn ló bá wí kò bá mùsùlùmí wí kò bá àwọn ẹlẹ́sìn àbáláyé wí ẹlẹ́sìn àbáláyé àwọn ohun tí ẹ sábà kọ̀ǹdẹ́mù àfà wọn sábà kọ̀ǹdẹ́mù pásítọ̀ tàbárí kọ̀ọ̀kan tó ń ṣe nínú wọn ìtara pé wọ́n ń kọ̀ǹdẹ́mù àwọn náà ló fi ń ṣe. Kí la àrírí ní ìgbà kan ọ̀gá ọlọ́pàá kan bá wa sọ ọ̀rọ̀ kan láftà tí IG ti sọ tí PPRO wọn federal PPRO wọn tó ti sọ láìmọye ìgbà tí ò ṣiṣẹ́ tí ò work ẹnìkan náà wá jáde jò ní ẹ̀wọ̀n tó sọ. I still emphasize that you must not be caught in the web or caught checking people's phones or taking people to ATM machines and POS machines. You will be dealt with decisively. We are having a lecture now, and the lecture is being recorded, and we're equally going to write it down and send returns to the headquarters that you have been warned. So if you do anything of such, then you have yourself to blame. Lẹ́yìn tó wá ṣèkìlọ̀ yìí náà àwọn ọlọ́pàá ò tún gbọ́ náà wọ́n tó ń ṣe bí wọ́n ti ṣe náà ni nígbà tí Ọlọ́run máa wà lẹ́yìn àwa ọmọ Nàìjíríà ọlọ́pàá kan tó tún ṣe àṣemáṣe bó tilẹ̀ jẹ́ pé àìmọye wọn náà ti ṣe àṣemáṣe lẹ́yìn tí wọ́n ti ṣe ìkìlọ̀ yẹn fún wa pé ẹ má gba fóònù àwọn èèyàn láti túwò mọ́ iṣẹ́ yín kọ́ nìyẹn kẹ́ ẹ má rí ọmọ tí ó ṣe dàda sórí kẹ́ ẹ má fi mọ́tò lé lórí ọ̀kadà pé ẹ fẹ́ sáàchì aago ẹ fẹ́ wò ó ìwà orí burúkú ni ó lè níyìn ó lè ṣùgbọ́n inú mi dùn ṣe rí nísìn tí mo fẹ́ fi fídíò yìí hàn ni pé mo fẹ́ ká pín káàkiri gbogbo ayé káwọn àwọn ọlọ́pàá yòókù àtàwọn míì tẹ́ ń ṣèṣekúṣe tẹ́ ń gba bribe káàkiri kí wọ́n ó lè rí kí wọ́n ó lè mọ̀ pé bí wọ́n ó ṣe dismiss àwọn náà rí ẹ wo tó ṣẹlẹ̀ sí. Collected my phone and was searching whereby Inspector General of Police have said it on Twitter. Why will you break it? What did I do to you? What did I do to you? What did I do to you? Inspector General of Police have said you should not search our phones. Why are you searching my phone? Why are you searching my phone? The Inspector General of Police have said they should not search phones. Why are you searching my phone? Why are you searching my phone, sir? Why are you searching my phone? I'm not asking you to. Why are you searching my phone? What did I do to you? We try as best possible to sanitize this system, to sanitize the Nigerian police force, and uphold its standard. So today, Nigerians should take note that Mr. Okpeyemi Kadri, formerly Corporal Okpeyemi Kadri,
has been dismissed from Nigerian police force. Mo rò pé ti rí bẹ́ẹ̀ yẹn ṣe rí ntí èmi tó wá fẹ́ bá IG sọ̀rọ̀ IG ní tó ń ṣẹlẹ̀ ju gbogbo ń tẹ́ rí yẹn lọ ní tó ń ṣẹlẹ̀ ó ju gbogbo ń tẹ́ rí yẹn lọ even àwọn common traffic officer tí wọ́n ń dúró ní junction láti páàsì ọ̀nà wọ́n máa ní ẹnìkan tó jẹ́ civilian tó ń bá wọn gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà tó ń bá wọn gba owó lọ́wọ́ àwọn onímọ̀rúwá tó ń bá wọn gbowó lọ́wọ́ àwọn oníbọ́ọ̀sì tó ń bá wọn gbowó lọ́wọ́ àwọn onítaxi ó máa dúró sẹ́gbẹ̀ẹ́ wọn so ìwọ tó o bá ti fún ẹni yẹn ò lọ so ẹni yẹn ni ó mọ gbàsápò nítorí pé bóyá báwọn monitoring bá dé tí wọ́n bá tiẹ̀ sáàtì ara wọn ní bówó ń bẹ̀ àṣírí ni mò ń tú yẹn bàbá IG ẹ lọ sí Ìbàdàn tó Àkúrẹ́ ibi tí wọ́n ti ń gba owó ń bẹ̀ ó lé ní àwọn ọlọ́pàá tẹ́ máa kàn lójú ọ̀nà wọ́n lé ní 50 different posts gbogbo wọn tí máa wà lẹ́yìn bọ́ọ̀sì báyìí dọ́dọ̀ wọn ṣẹ́jú mi ni gbogbo àwọn bọ́ọ̀sì tí mo wà lẹ́yìn wọn yẹn tí wọ́n sì máa san owó fún wọn. Báwọn àjòjì bá dé láti ilẹ̀ òkèèrè náà tán bá ń rí gbogbo nǹkan yẹn ẹ dákun kí ló tà ń yẹpẹrẹ ìlú yìí. Mo sọ kinní kan fún yín wípé Nàìjíríà ò kú òun bí Nàìjíríà kọ́ ló ń gba bribe yẹn. Nàìjíríà kọ́ ni àwọn tí wọ́n mọ̀ pé àwọn ọmọọṣẹ́ wọn ń gba bribe tí wọn ò mú wọn. Ẹ jẹ́ wọ́n á sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín àwọn tí wọ́n ń gba bribe yẹn wọ́n dédé gbà o ní police station gúrùpù kọ̀ọ̀kan àwọn èèyàn wà segment ní gúrùpù kọ̀ọ̀kan ó níye tí gúrùpù kọ̀ọ̀kan ń tá a gbọ́ ni pé ó níye tí gúrùpù kọ̀ọ̀kan máa san fún DPO ní every week ó níye tí gúrùpù kọ̀ọ̀kan gbọ́dọ̀ mú wá fún DPO tí wọ́n bá lè gba bribe níbo wọ́n ti rí ìgbà tí DPO bá gba gbogbo ẹjọ́ ó níye tí DPO máa lọ kó fún area gbogbo DPO tó wà ní area command kọ̀ọ̀kan ó níye tí gbogbo àwọn DPO yẹn náà máa kó tán máa lọ kó fún area commander gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Now gbogbo àwọn area commander kọ̀ọ̀kan ó níye tí wọ́n ń lọ fún commissioner of police wọ́n dẹ̀ sọ pé àwọn commissioner of police náà wọ́n ló níye tí wọ́n ń lọ fún IG. Wọ́n ní yẹn jọ òótọ́ gan gidi ni o wọ́n ní yẹn jọ torí mo fi Ọlọ́run Elédùmarè búra mo fi àti wáyé ọjọ́ mi mo fi búra ọlọ́pàá ti sọ fún mi rí ọlọ́pàá ti sọ ọ̀rọ̀ tí mo sọ yẹn fún mi rí ọlọ́pàá gangan. Now tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà téyìn bá ń dismiss àwọn ọmọ kan téyìn dè ń gbà tìyín lábẹ́nú tó jẹ́ pé èyí tó bá di wàhálà bíi pé nítorí pé ntẹ́ fi dismiss eléyìí ni pé wọ́n rí ìyà díẹ̀ àwọn èèyàn rí ìyà díẹ̀ wọ́n sẹ́ndì ẹ̀ sórí wọ́n wá wò pé òkè àwọn tá a sọ pé àwọn èèyàn mọ̀ wo fóònù mọ́ tá a bá ṣe nǹkan kan lórí ẹ̀ nǹkan tẹ́ fi ṣe eléyìí nìyẹn ẹ̀yin náà ò mọ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ gbogbo nǹkan tí mo complain lórí èyí ẹ má jẹ́ kó wáyé mọ́ gbogbo nǹkan tí mo complain lórí èyí ẹ má jẹ́ kó wáyé mọ́ ẹ̀yin ìjọba tẹ́yin náà bá wá fẹ́ kó wáyé mọ́ tí ìjọba wa ò bá fẹ́ kó wáyé mọ́ àwọn statement form wọn ẹ máa tẹ̀ fún wọn government ẹ máa tẹ̀ fún wọn aṣọ wọn ẹ̀yin ni kẹ́ ẹ máa fún wọn ẹ má jẹ́ wọn raṣọ fúnra ara wọn mọ́ bàtà wọn at least ó kéré jù ó yẹ kẹ́ ẹ fún ẹnìkọ̀ọ̀kan ní bàtà 2-3 láàrin ọdún kan nínú àwọn tó ń ṣe ọlọ́pàá èló lówó oṣù wọn tẹ̀ nílé fún ọ ní bàtà àwọn tó wà ní Federal House of Assembly ẹ san wardrobe for allowance ẹ san ìyàwó allowance ẹ san ọbàjọ́bìnrin ẹ san ọkọ allowance ẹ san family allowance ẹ tó fún un ní opportunity àwọn èèyàn kan
tí yóò wà lọ́ndà rẹ̀ tí wọ́n máa bá a ṣiṣẹ́ nígbà tí wọ́n ní wọ́n sáàkì àwọn èètì ẹnìkan ní House of Assembly wọ́n sáàkì àwọn èèyàn bíi 80 something láìda ẹnìkan federal government nílẹ̀ sanwó oṣù àwọn yẹn. So kí ló ṣe máa le fún federal government láti lè ra bàtà 2 3 yúnífọ́ọ̀mù 3 4 fún ọlọ́pàá kan kí ni population ọlọ́pàá? Kí ló dé tẹ̀ ní lè ra yẹn fún wọn? Kí ló dé tí wọ́n máa tọrọ jẹ? Kí ló tí wọ́n ní rówó ná? Ṣé ẹ rí pé mò ń to kíní yìí lẹ́sẹlẹ́sẹ ni? Gbogbo bí àwọn ọlọ́pàá ti corrupt tó lónìí federal government ló encourage ẹ̀. Tí federal government ò bá ní encourage ẹ̀, ẹ̀yin ẹsẹ̀ tọ́ fún wọn ká má rí nǹkan táwa ń sọ yìí sọ mọ́. Kẹ́ wá wò bí wọ́n ṣe máa fi àfọ̀ṣẹ ṣépè fẹ́lómi tí wọ́n máa jáwọ́ gbó lọ tó bá ṣe tí ò dáa. Ṣùgbọ́n àwọn èèyàn náà láti rò wípé àtijọ́ àti mú tàwọn ẹni yìí náà ìnira lọ́wọ́ àná èló ní sálárì tọ́lọ́pàá gbà. So ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa pariwo àwọn nǹkan yìí síta bóyá tá a bá ń pariwo ẹ̀ síta then mo fẹ́ ẹ dákun ẹ bá mi jẹ́ kí fídíò yìí ó lọ fà. Mo fẹ́ káwọn èèyàn ó rí bí wọ́n ṣe dismiss ọlọ́pàá yẹn. Mo fẹ́ kọ́pọ̀lọpọ̀ ọlọ́pàá rí. Mo fẹ́ kó jẹ́ bí common thing nílé everybody kí kálukú ó rí pé tó àwọn ọlọ́pàá tá à ń bú pé wọn ò ṣe ojúṣe wọn lórí àwọn tí wọ́n ń gbẹ̀yìn bẹbọ jẹ́ láàrin wọn o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣojúṣe wọn o. Ẹ jẹ́ kó wà lórí fóònù yín tọ́lọ́pàá bá ti ní ẹ mú kinní wá ẹ fi hàn nínú fóònù yín pé ntọ́gà yín sọ lélẹ́yìí pé ẹ lè wo fóònù wa mọ́. Ẹ̀yin náà ẹ bá wọn fà mí ní kẹ́ ẹ lu ọlọ́pàá mi ní kẹ́ ẹ ká sọmọ lọ́rùn, but you can say no tọ́lọ́pàá bá ní kó mú fóònù ẹ wá, you can say no, you can say no. Sẹ́rí mi ní fẹ́ ká bá débi pé táwọn criminal fi máa lọ score free. Wọ́n máa ń ṣe stop and search kò sí tó burú ń bẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti detect lórí stop and search yẹn. Ní mi ò sí lè condemn in entirety, mi ò lè fi gbogbo ẹnu condemn ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò yẹ kẹ́ ẹ máa kọwọ́ bọ àwọn èèyàn lápò kẹ́ ẹ máa tí kì í bá ṣe pé ẹ bá ń investigate a particular person tó jẹ́ pé there is a particular report on him or over him sọ́dọ̀ yín tẹ́ bá ń ṣerú nǹkan mẹ́yẹn tẹ́ bá ń lọ search ilé bóyá ẹ fẹ́ mọ àwọn discriminating things tó nílé tẹ́ bá ń lọ ṣe yẹn tẹ́ bá ń search àpò ẹ̀ kò sí tó burú mẹ́yẹn bóyá gbogbo wà lápò ẹ̀ kò sí tó burú mẹ́yẹn, but you don't just stop people láàrin ọ̀nà tí kò jọ criminal rí ìbọn lọ́wọ́ ẹ̀ rádà lọ́wọ́ ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa kọ́ bọ gbogbo àpò ẹ̀. It's not done anywhere. It's not done. Then ẹ̀yin èèyàn gbogbo ọlọ́pàá tẹ́ bá ti rí pé ó ń ṣàṣemọ́ṣe ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn. Irú bí tẹ́ ti rí pé wọ́n ń ṣe kinní yẹn ṣe mọ̀ pé ẹ rí pé ó dàbí ẹni pé fóònù ẹni yẹn gan ló fi rìkọ́ọ̀dù, ẹ rí pé gbòdìgbà kan wọ́n ń gbà mọ́ lọ́wọ́ tí kinní yẹn ń lọ bàlàbàlàbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lára àdìkílẹ̀ ń wò bọ̀ tó bá jẹ́ pé kúkan ló kú sí títí tàbí accident ló ṣẹlẹ̀ ẹ lè yà ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ gbé sórí afẹ́fẹ́. Ìgbà tí wọ́n bá fi ìyà jẹ èèyàn lára ara bíi ti yín ẹ̀ ní wo bẹ̀ yẹn ẹ̀ ní yà yẹn. So ẹ wo kí tí Nàìjíríà ò bá dáa àjùmọ̀ṣe gbogbo wa ni o. Tí Nàìjíríà yóò bá dáa àfi ká correct gbogbo nǹkan láti ibi tó ti yẹ ká correct ẹ̀. Ó bàjẹ́ lókè ló fi dé sálẹ̀, tí ò bá bàjẹ́ lókè kò ní dé ìsàlẹ̀. Cultural Festival UK 2023 ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ 14 oṣù keje ọdún 2023 ìyẹn 14th of July 2023. Ibi tí ayẹyẹ yìí yóò ti máa wáyé ní Chak 89 105 Bond Road, Mitcham, Surrey, CR4 3HG. Gbogbo yín là ń pè ẹ̀túyáyá ẹ̀túyẹ̀yẹ̀. Ẹ jẹ́ ká jọ ṣe ọjọ́ yìí. Ọjọ́ ayọ̀ ló máa jẹ́, ọjọ́ àṣà àti ìṣe ìlú Ìbàdàn, ọjọ́ tí àwọn ẹbí ó parapọ̀.
àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá lẹ ó bá pàdé ẹ̀yin mọ̀ pé àwọn Ìbàdàn kẹrẹ aago 3 sí aago 11 alẹ́ ni ètò yìí yóò wáyé àpéjọpọ̀ ńlá ni wọ́n ní a ó máa celebrate Ìbàdàn heritage ó di dandan kẹ́ ẹ wà ń bẹ̀ ẹ ní láti ra tíkẹ́ẹ̀tì o ṣùgbọ́n àǹkárá lẹ ó rà ojúlówó àǹkárá owó rẹ̀ ò sì pọ̀ kò ní ní lára £25 ní ọ̀pá 6 ẹ má dá wà o ẹ wá pẹ̀lú àwọn ọmọ yín ẹ wá pẹ̀lú aya yín ẹ wá pẹ̀lú ọkọ yín oríṣiríṣi eré ìdárayá ló wà ń bẹ̀ cultural display máa wà lọ́jọ́ náà traditional music yóò sì tún wà talent show oríṣiríṣi ayò ńkọ́ ọ̀kan ayò ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o tí ẹ ó ta ayò bó bá ṣe wù yín lọ́jọ́ náà oríkì ìdílé yóò wáyé lẹ́ẹ̀kan sí aago 3 ọ̀sán sí aago 11 alẹ́ ni ayẹyẹ yìí yóò fi wáyé àwọn nọ́mbà tẹ́ ó máa pèrè tí ẹ bá ní ìbéèrè láti béèrè nípa Ìbàdàn Cultural Festival UK 2023 077 11 07 8205 079 57 93 0437 078 452 79226. tó èmi tí yín tòótọ́ Bísí Ìbàdàn tí gbogbo èèyàn túmọ̀ sí Bísí Galaxy Television Òkè Àrẹ Ìbàdàn ni mo fi àsìkò yìí pè yín o àwọn tó sì rán mi iṣẹ́ àwọn ní Ìbàdàn Think Tank Group UK wọ́n ń pè wá gbogbo wa pátápátá sí Ìbàdàn Cultural Festival UK 2023 ẹ jẹ́ á lọ bá wọn ṣe ẹ jẹ́ á lọ gbé Ìbàdàn lárugẹ gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ tọmọ Ìbàdàn ẹ jẹ́ á dìde ẹ tú yáyá ẹ tú yàyà ọmọ Ìbàdàn kí ni sóò rẹ sóò ni sóò ni ọmọ Ìbàdàn kí ni sóò rẹ sóò ni sóò ni ẹran kílẹ̀ jẹ lánàá ẹran síkìnì ẹran síkìnì kílẹ̀ ìjókòó kò sì ń síyá ni Ìbàdàn kò sì ń síyá ni. Ìbàdàn Cultural Festival 2023 ó máa loud gan-an. ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi gbé Ìbàdàn lárugẹ ojú òní tì yín mo fẹ́ kí gbogbo yín ẹ bá wa péjú pésẹ̀ síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ó ṣeé ṣe kí èmi Abdulrasaq Adéwálé yìí náà kí èmi náà wà ńbẹ̀ ìjọ náà torí ọmọ Ìbàdàn ni mí Ìbàdàn àkùfò àkànrán lóko bàbá mi àtìyá mi so ṣe rí wípé pé ó ti lágbára bẹ́yẹn méjèèjì mo kó dání so ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin kan tẹ́ bá tiẹ̀ lè wo ti torí tèmi mo fẹ́ kẹ́ ẹ lọ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dẹ̀ bá mi gbé wọn lárugẹ nítorí pé níjọ́ tẹ́yin náà bá fẹ́ ṣe tìlú yín àwa náà máa wà olúùlú Western Region ní Ìbàdàn ẹ jẹ́ ká tún ṣe ẹ jẹ́ ká gbé lárugẹ ojú òní tì yín gbogbo ìlú mo pe Ìjẹ̀bú mo pe Ẹ̀gbá mo pe Ifẹ̀ mo pe Oǹdó mo pe Èkìtì mo pe Ògùn mo pe gbogbo èèyàn lápapọ̀ pé àṣà ilẹ̀ Ìbàdàn tí a fẹ́ fi hàn ní London ẹ dákun torí Ọlọ́run gbogbo yín ẹ bá mi péjú ẹ bá mi pèsè síbẹ̀ ìjọ náà lọ́hùn ẹ ní fojú sunkún ọmọ ẹ ní faragbà àwẹ̀ owó tẹ́ ẹ̀ ná wá síbẹ̀ Ọlọ́run ní fi ní yín lára ṣe ti rí pé àǹkárá ni a fi wọlé àǹkárá ọ̀hún ni wọn ò fowó tó pọ̀ lé nítorí pé a fẹ́ kí gbogbo èèyàn lè láǹfààní àti wá ibi tẹ́ ẹ̀ ti mú owó yẹn kò ní ní yín lára pẹ̀lú ògo Ọlọ́run kò ní ní yín lára kò ní ní yín lára kò ní ní yín lára mo fẹ́ ẹ kó àwọn ọmọ yín wá ẹ kó àwọn ọmọ yín wá ẹ mú ìyàwó wá ẹ mú ọkọ wá kí gbogbo yín wá jọ pọ́n wá lé kẹ́ wá jọ yẹ wá sí irú ọjọ́ yẹn kì í ṣe ọjọ́ tó yẹ kí Ìbàdàn yẹpẹrẹ ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ ní jẹ́ ká ṣe yẹpẹrẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ojú òní tì yín ẹ̀yin èèyàn mi ibi tá a tún rí dé lónìí ni o mo kí wa wípé ojú ọ̀fẹ́ ra kú o.